kú dédé wòyí o gbogbo ẹ̀yin fáǹsì mi pátápátá nílé lóko lẹ́yìn òdì gbogbo ẹ̀yin pátápátá mọ́ kí. Èmi ọmọ yín náà ni Ọlọ́ládé Akéwì. Mo rí fọ́nrán fídíò yìí tí mo ní kí n react dé lórí ẹ̀ ká lè sọ̀rọ̀ sí lórí torí bó ṣe ń ká mi lára tí mo ṣe rí fídíò yẹn gan ó ń ká mi lára ìdí nìyẹn tí mo fi ní kí n react ti fídíò yẹn kí n tó gbé fídíò yẹn síta kẹ́ tó bá wo fídíò yìí. Kí ni a fẹ́ sọ orílẹ̀-èdè yìí, kí ni àwọn a fẹ́ sọ dì gan-an? À ń jẹ́ ẹ̀kọ́ kó tán láwo, à ń jẹ́ èkuru kó tán láwo, níṣẹ́ làwọn kan tó ń gbọ́n ọwọ́ ẹ̀ sí ni. À ń jìjàdùn ká bọ́ lọ́wọ́ àwọn bad government, àwọn adarí tọ́lọ́run jogún fún wa yìí tán jẹ́ kí gbogbo ẹ tiẹ̀ ní ìlọsíwájú. À ń jìjàdùn ká tiẹ̀ bọ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà tó ń ṣe tiwọn. Ẹ tún gbọ́n tó ṣẹlẹ̀ sárábìnrin yìí. Kan yáwó kan fọlọ́pàá gbéyàn. Ẹ̀tọ́ tí ní pé òkè òyìn á rìpọ́ọ̀tù fún yín ẹ̀dẹ̀ ti gbẹ́ nìyẹn. Now it is fine. Ẹ̀dẹ̀ tí wọ́n lé pé òkè owó lágbájá bó ni ó ṣe san. Now ìgbà tó bí ẹ̀dẹ̀ wà tán ní òkè iye báyìí wà lọ́wọ́ ẹ gbà kẹ́ fi ṣe bíìlì yín. Now ẹ ti right pé ẹni tó ní kẹ́ arrest ẹ̀ àfìgbà tó bá tó dé ẹ tó lè sọ pé ẹ fẹ́ grant bail ẹ̀. Now it is true. Bí ẹ ṣe ṣe ń bẹ̀yẹ̀ ó bófin mu. Èwo ń pípa tẹ́ ẹ pẹ́ ni ẹlẹ́ni. Ta ni ò mọ ká fẹ́ràn sẹ́nu kéèyàn ó dẹ̀ wá tì. Náà ni màá mọ̀ pé tán bá arrest yàn tí ọlọ́pàá bá arrest yàn kán tó tíyàn mọ́ ibì kan pé kínní gbogbo nǹkan tó lè wà láre ń tàn tó lè fi áńgà rẹ̀ sókè débi pé ó máa pokùnso wọ́n ti máa gbà bẹ́ẹ̀tì ní o wọ́n ti máa gba bẹ́ẹ̀tì tó wà ń díẹ̀ first ṣòkòtò tó bá wọ̀ táwọn ẹgbẹ́ ṣòkòtò yẹn kì jù wọ́n á gbà ń díẹ̀ wọ́n á jẹ́ kó jẹ́ bí táìtì ní wọ́n á gba táìtì díẹ̀ gan-an ó yẹ kó ṣòkòtò nìkan ló máa kún díẹ̀ ẹ̀wù ọrùn ẹ̀ ẹ̀wù tán bá rí pé wà lọ́rùn ẹ̀ pé ẹ̀wù yẹ ó ṣeé ṣe kó lè fi ṣe àwọn èèyàn léṣe nínú sẹ́ẹ̀lì wọ́n á gbà lọ́rùn ẹ̀ ó lè jẹ́ pé normal signet nìkan ni wọ́n á kù lọ́rùn ẹ̀ so bàtà ẹsẹ̀ wọ́n á gbà wọ́n á kó síbì kan báwọn ọlọ́pàá sì máa ń ṣe nìyẹn so báwo lẹ sọ wá fẹ́ parọ́ pé èèyàn ṣe signet lásán ó lè hangi ọmọkùnrin kó hang ẹ̀ sókè kó dẹ̀ kù sínú sẹ́ẹ̀lì within 24 hours just because of money. Ẹ̀yin tó yẹ ká máa tẹ ẹ̀yin tẹ tún ẹgbẹ́nú mọ́lẹ̀ ẹgbẹ́nú òkùnkùn ẹ̀ tó ń tafà sí mọ́lẹ̀ so ká ní pé aráàlú kan ló ṣe nǹkan báyìí á ní pé ká lọ fọlọ́pàá arrest yẹn pé ká bá yín dá sí kínní kí wá láǹfààní ẹni tẹ́ pa. Ọlọ́pàá headquarter nílọrin ọlọ́pàá headquarter nílọrin òun ni wọ́n wá arrest àbúrò mi ní alẹ́ yẹn wọ́n wá arrest ẹ̀ níta wọ́n ò wálé ọlọ́pàá ní láti wálé wá arrest ọmọ ni. Ẹ wá rán yàn yí pé kí wọ́n tàn jáde kó mọ̀ bọ̀ wá sí ìta Balógun Fúlàní. Ọmọ yẹn wá jáde wá sí ìta Balógun Fúlàní ní ìjẹta ní kẹbí around 5:30 ìrọ̀lẹ́. Ọmọ yẹn jáde pẹ̀lú ẹni tó tà tó pẹ̀lú orí fóònù pé kó mọ̀ bọ̀ wá òun fẹ́ rí níta Balógun tọmọ yẹn ti jáde. Kódà yìí kò kọ́ sọ pé bá mi ṣe ṣùkẹ́dẹ̀ o torí ọ̀dọ̀ títí tèmi ló fi kúrò ní ìjẹta yẹn ó kúrò ọ̀dọ̀ mi níjẹta ó dẹ̀ gbowó àjọ ó ní kí fún mi láti lówó àjọ that is 350,000 naira ni mo kó fún un. So mo wá kó yẹ fún wa délé ẹ wá pè é pé kó wá ọmọ yẹn wá dé ìta Balógun ẹ wá arrest ọmọ ẹ jẹ́ káwọn òbí rẹ̀ ká mọ anything ẹ arrest ẹ gbé lọ ẹ arrest ọmọ yẹn tẹ́tẹ́ ẹ gbé lọ ọmọ yẹn dé police station ó dẹ̀ jẹ́ kí n pe àwọn tó ní mí ó láti pe ìyá wa dé police station ó rí ọmọ rẹ̀ ó wá sọ fún yín pé 350,000 bẹ lápò rẹ̀ ẹ yọ 200,000 tẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ tó jẹ lọ́wọ́ arrest ẹ yọ 200,000 yìí kẹ́ ẹ jẹ́ kí mo mú ọmọ mi lọlé ẹni kò sí tó jọ bẹ́ẹ̀ ẹni kò sí kankan tó jọ bẹ́ẹ̀ wípé ẹni tó arrest ò sí lára tó bá jẹ́ wọ́n yanjú rẹ̀ ṣọ́yẹ yìí kò sí bí ìyá yóò ṣe sọ̀rọ̀ tó lẹ́ni tó jẹ́ mọ́mì wa kò sí bí ó ṣe sọ̀rọ̀ tó ẹ gbà láyè láti jẹ́ kí ọmọ rẹ̀ kó tẹ̀lé lọ sí ilé ẹ ló di ọ̀la tẹ́ni tó arrest ẹ̀ bá dé. Ṣé ẹ bá mi di ọmọ Nàìjíríà ọlọ́pàá headquarter nílọrin ọlọ́pàá headquarter nílọrin ẹ ti ṣe é fi eléyìí sí àtẹmọ́ àlẹ́ yẹn o ṣùgbọ́n lọ́lọ́run wàláhì làásì ẹni bá ti ní ọlọ́run gbogbo lónìí gbogbo ọmọ yóò kí rọ́kẹ̀ fọ́ kò sí tó kan wọ́n ní ọlọ́pàá Gabriel wọ́n ní Gabriel wọ́n ní Dáúdù ọ̀gá ọlọ́pàá máa gbọ́ Dáúdù ẹ máa gbọ́ ẹ mọ̀ gbọ́ báyìí ẹ wá di aago mẹ́wàá lẹ́nu ọ̀gbọ́n tọ́lọ́pàá tí mo ń pè é pé kí wọ́n wá béèrè ọmọ rẹ̀ láago mẹ́wàá lẹ́nu ẹ wá pè
títí dago mẹ́wàá dago méjì òru ipe káwọn bọ̀ wá káwá bẹ́ẹ̀lì ọmọ wa ẹ dákun ṣe mọ rí bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà gbà mí ṣe mọ rí bẹ́ẹ̀ ó wá di láàárọ̀ ọjọ́ kejì ẹ wá ní káwọn bọ̀ wá o ẹ̀yin ti gbé ọmọ lọ sí mọ́ṣúárì ọmọ ti kú ẹ bá mi gbé wò ẹ wá lẹ́mẹ̀ẹ́mí aṣọ ọ̀run ránẹ̀ tó jẹ́ pé ó máa ń ràn ní ẹ lóhun ni ó fi pokùnso fúnra rẹ̀ nínú sẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ yọ nímọ̀ ẹ̀jẹ̀ ń yọ lórí ṣé ó pokùnso nìyí ọmọ Nàìjíríà gbà mí ọmọ Nàìjíríà fẹ́ wá dá sọ́rọ̀ yìí àwọn